Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbórú, ẹ làbóyè, hallelujah o. Èmi ọmọ yẹn náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mojúbà àkọ́dáyé, mojúbà ṣẹ̀dá ọ̀run, mojúbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Ẹ̀yin ènìyàn mi, mo kì yín. Ojú tẹ́ fi ń wò mí, ojú yín ò ní fọ́ o. Etí tẹ́ ti fi ń gbọ́ mi, tẹ́ fi ń tẹ́tí sí mi. Lágbára Ọlọ́run ọba Elédùmarè, etí náà ò ní rí elédè yín o. Ẹ̀yin ọ̀lẹ́ ò lè máa gbọ́ mi. Aráyé ò ní fi yín ṣe àwátì. Èmi náà ò lè máa sọ̀rọ̀ fún yín. Aráyé ò ní fi èmi náà ṣàwátì o. Ẹ sàmí ẹ̀kẹ́ gbé tọ́ ẹ̀mí. Bá ṣe ń bára wa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lórí àwọn nǹkan iṣẹ́ lólókò òjọ̀kan tí ń ṣe yín ní àǹfààní nínú ayé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ewé egbò yóò máa jẹ́ fún ọ̀kọ̀ọ̀kan wa o. A ò ní ṣetì nínú ayé. Lónìí mo wá mú iṣẹ́ ńlá kan wá lénìí. Iṣẹ́ kí ni mo pè é? Iṣẹ́ ńlá kan ni mo bá yín mú wá lénìí, tá a mọ̀ sí sìgìdì àránsí ọ̀tá. Kí ni mo pè é? Sìgìdì àránsí ọ̀tá ni mo bá yín mú wá ní èní. Kí ló ń pè ní sìgìdì? Gbogbo wa la mọ̀ ní sìgìdì tí àdàpè rẹ̀ ń jẹ́ ère. Ọ̀tọ̀ lọmọ ọmọlángídí, ọ̀tọ̀ ló náà. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà a lè pè ní sìgìdì, àti tí wọ́n fi ère tán fi amọ̀ mọ́ àti tí wọ́n fi igi mọ́ náà á ṣàpò gbogbo ẹ̀ ní sìgìdì. Sìgìdì làwọn òyìnbó ń pè ní rọ́bọ̀tì. Rọ́bọ̀tì làwọn eléyìnbó ń pè é. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé àfi máa ń deal, àfi máa ń bá ọ̀tá wí. Àfi máa ń ṣe kí ni ọ̀tá, àfi máa ń dojú ìjà kọ ọ̀tá. Ọ̀tá tó bá lérí sí wa, àbó lérí ògùn sí wa, sìgìdì là ò fi bá wí. Gbogbo tá bá fẹ́ kó ṣe ọ̀tá náà ní òṣè. Tá bá fẹ́ kó kán lápá yóò kán. Tá bá fẹ́ kí ara mọ́ tá, tá bá fẹ́ kí gbogbo aburú ayé pátákó mọ́ ṣẹlẹ̀ sí ní wàrà ṣàṣà, yóò ṣe ọ̀tá náà. Ẹ má bá mi ká lọ. Ẹ̀yin ènìyàn mi, iṣẹ́ yìí mo tọ́ ni mo fẹ́ fi kalẹ̀. Ṣùgbọ́n mi ò fi kalẹ̀ láti lè jẹ́ ká mọ́ fi ṣe ìkà sí ọmọ làkejì wa. Mo fi kalẹ̀ láti lè jẹ́ kí a mọ́ fi ṣe ìkà fún ọ̀tá wa. Ó dàbí ẹni tí ó bá ń gbèrò burúkú sí wa, tàbí ẹni tó bá fẹ́ pa wá. Ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ẹni tó mú idà lọ́wọ́ tó fẹ́ pa ni. Nǹkan tí èèyàn náà bá rí nígbà náà èèyàn ní fi wọ́n wò, àbí tí èèyàn bá rí idà náà gbà lọ́wọ́ ẹ̀, èèyàn ní wò pé kìyàn ká gbà lọ, èèyàn náà fi sá ni. Ẹ má jẹ́ kí a fi ṣe ìkà pé èèyàn tí ó ṣẹ̀ yìí kẹwàá ṣe iṣẹ́ náà sí ara ẹ̀, má jà ṣe. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba Elédùmarè lórí iṣẹ́ náà o. Ọlọ́run ọba ò ní já fi ọwọ́ ara wa, kò ní fi ṣe ara wa o. Ẹ jọ̀wọ́, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín, ẹ̀bẹ̀ ńláńlá ni mo bẹ̀ yín. Ẹ ṣe iṣẹ́ yìí, ẹ fi máa bá ọ̀tá wí ni, ẹ fi máa kọ̀yà. Ẹ má lò fún bóyá èèyàn kan ò ṣẹ̀yìn àbẹ́ ẹ̀kan ṣàyédèrè bí ṣe ń lọ kàn bí yín nú, bí ṣe ń rìn bí inú yẹn wá wò pé kẹ́ da ìsàn sí lára. Rárá, bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀, Ọlọ́run mú yín o. Kò jù báyẹn lọ. Iṣẹ́ yìí bọ́wọ̀ láò ṣe ṣe, kí bọ́wọ̀ láò ṣe ṣe, ẹ máa bá mi ká lọ. Alákọ̀ọ́kọ́ ẹ lọ bá mi lọ ra wàhálà tẹ́ fi mọ̀ kéwú. Ẹ lọ bá mi lọ ra wàhálà yìí tí wò tí lò rí. Àyà kan wà, súrà kan wà nínú Kùránì
àpò súrátù láàbì tàbátì àdá yìí ẹ jẹ́ kí á hàn ẹ jẹ́ ká hàn tàbátì àdá 41 sínú wàhálà yìí tàbátì àdá àbílà àbíwá tábà mọ ágínà àni ọmọlù wà mọ kàzàbà sàásìlá náírà sátàlábì wà mọ̀rọ̀ àtú àmọ́lẹ̀ àtọ́lẹ̀ àtọ́ fìdíníyà àbílómi mọ́sítádì. so tàbátì àdá yẹn ẹ jẹ́ ká hàn tàbá hàn ẹ jẹ́ hàn 41 sínú wàhálà yìí ẹ jẹ́ ká wá lọ wó omi tó dárogún tí ó sàn rárá kò sọ ẹ mọ̀jà lómi kànga o bí omi tó dárogún síbì kan tí ó sàn rárá ẹ jẹ́ ká lọ bù ú ẹ bù kó pọ̀ dáadáa. àkọ́kọ́ ẹ kọ́kọ́ fi omi yìí ẹ ò fi fọ wá ẹ ò fi fọ hàn tútẹ̀ hàn yìí omi tó dárogún lẹ́ ò fi fọ́. tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ yẹn ní ọjọ́ túsídẹ̀ẹ́ ọjọ́ ìṣẹ́gun jọ́wọ́ nìkẹ́ hàn án. sọ ẹ lọ́wọ́ mi lọ wá yèrùpẹ̀ tí alákàn wà sí ìta yèrùpẹ̀ tí alákàn tó wà sí ìta yèrùpẹ̀ òkìtì ọ̀gá tó ti jìn sórí ara rẹ̀ àti pé yèrùpẹ̀ olódì yèrùpẹ̀ sàárì olódì ẹ jẹ́ ká lọ wá òun náà. ẹ wá lọ wá ewé kan tá à ń pè ní ewé adárúgúdù. kí ni mo pè é ewé adárúgúdù ó lẹ́ ń wá àwòrán rẹ̀ yẹ torí mo mọ̀ pé tí n bá sọ àfi àwòrán hàn yín ó ṣeé ṣe kí ẹ mẹ́sẹ̀jì yẹn pé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ó lẹ́ ń wò lójúmọ́ máwòrán yẹn mo mọ̀ ìyá láti lè mú iṣẹ́ yẹn pé dáadáa kẹ́ mọ́ lè dààmú púpọ̀ lórí ẹ̀ ni. ẹ wá mú kinní yìí ẹ wá mú ewé adárúgúdù yìí lẹ́yìn ìgbà tẹ́ ti fọ ọ̀ǹtún yìí tẹ́ ti gbé sí tẹ́ ti fọ́ ẹ wá tún mú ewé adárúgúdù yìí ẹ wá kó sínú omi ọ̀ǹtún tẹ́ fi omi tó dárogún yìí tẹ́ fi fọ̀ yìí ẹ kó ewé adárúgúdù síbẹ̀ ẹ fi sókè síbẹ̀ fún bí wákàtí bíi 2. lẹ́yìn ìgbà náà gbogbo àwọn nǹkan yẹ̀pẹ̀ tá lọ bù pátá ẹ jẹ́ ká fi omi yìí ẹ jẹ́ ká fi dẹ̀ ẹ jẹ́ ká fi dẹ̀ yẹ̀pẹ̀ ẹ jẹ́ ká fi mọ ère ká fi mọ sìgìdì ẹ mọ sìgìdì yẹ ẹ jẹ́ kó tóbi kó fẹ̀ díẹ̀ dáadáa kó wà òkè dáadáa ẹ jẹ́ ká yọ ẹnu sí kẹnu rẹ̀ ẹ jẹ́ ká mú ẹnu rẹ̀ ká jẹ́ kó jìn díẹ̀ ẹ jẹ́ ká wá ṣe ihò 3 sí orí sìgìdì yìí ihò kí ni mo pè é jẹ́ ká ṣe ihò 3 sí orí sìgìdì yìí. tó bá fẹ́ lo iṣẹ́ yìí tá bá ti mọ iṣẹ́ yìí tán tá bá fẹ́ lò ó fún ọ̀tá wa àbí nǹkan tó ti lérí sí wa báwo lẹ́ ò ṣe ṣe ẹ máa bá mi ká lọ. ẹ jẹ́ ká lọ mú ata ìjọsìn inú ihò 3 tí mo ní kẹ́sẹ̀ sórí yẹ ẹ jẹ́ ká fi ata ìjọsìn sí ihò àkọ́kọ́ ẹ jẹ́ ká fi epo pupa ẹ jẹ́ ká fi sí ihò kejì ẹ má ti fi epo pupa sí ihò kejì ẹ jẹ́ ká fi ata ìjọsìn sí ihò àkọ́kọ́ lórí ẹ jẹ́ ká fi ọ̀bẹ kékeré kan tó mú dáadáa ẹ jẹ́ ká fi sí ihò kejì àwọn òjọbẹ ẹ kó nanu sókè ẹ jẹ́ ká wá mú sìgá ẹ jẹ́ ká sá iná sí ẹ jẹ́ ká kìbọnú sìgìdì yìí ẹ jẹ́ kó mọ irúfi díẹ̀ kí sì ìyá ẹ̀ tí mo jó lọ díẹ̀ ẹ yá bá ìṣẹ̀wá bá mi dé epo pupa sí ihò kẹta tó wà lórí sìgìdì náà. tá bá fẹ́ lo iṣẹ́ yìí téèyàn kan bá lérí sí wa láò ṣe bẹ́ẹ̀ o iṣẹ́ yìí ṣe iṣẹ́ kan pé ó lágbára díẹ̀ òye ènìyàn mi mo bẹ̀ yín ni. ẹ jẹ́ ká lọ wá aṣọ pupa tá bá fẹ́ lo iṣẹ́ yìí ẹ jẹ́ ká bọ́ra sí ihò ẹ jẹ́ ká wé aṣọ pupa mọ́ ìdí. tó bá ti wá aṣọ pupa mọ́ ìdí ẹ jẹ́ ká wá dúró sí iwájú kínní yìí ọ̀tá náà ẹ jẹ́ ká mọ sọ nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ sí tó bá jẹ́ kí ẹ fẹ́ kí ara mọ tá ni ẹ sọ pé ẹ fẹ́ kí ìnira mọ bá tẹ bá fẹ́ kí kó ẹni tó bá fẹ́ kó ṣe ẹ ò sọ sí sìgìdì yẹ nǹkan yọ̀ọ̀kan lẹ́yìn nǹkan yọ̀ọ̀kan tó bá fẹ́ kó ṣe lẹ́yìn òṣè mọ́sọ̀ nǹkan oríṣi 5 o ẹ sọ dáadáa síbẹ̀ tẹ bá ti wá sọ dáadáa síbẹ̀ ẹ jẹ́ ká mú èrò ta róye ẹ jẹ́ ká sùn ní òṣùká ẹ jẹ́ ká gbé lórí sìgìdì yìí kábẹ̀ ẹ jẹ́ ká wá mú epo pupa ẹ jẹ́ ká fi rárá wa ẹ jẹ́ ká mú epo pupa kò jù báyẹn lọ. tá a fẹ́ ṣe iṣẹ́ yìí tá a fẹ́ sa iṣẹ́ yìí a máa ń sá ní aago kan òru ó ní ẹ máa sá o ní ẹ ò sá. nígbà tí a bá tó gbé òṣùká kò lórí kinní yìí kí kinní yẹ ẹ̀rọ kí kinní náà kó tó kò lára ẹni náà. ẹyẹ ènìyàn mi mo bẹ̀ yín torí Ọlọ́run ọbẹ̀ Lédùmarè mi ò fi sẹ́yìn kalẹ̀ ò torí kò mi ò fi kalẹ̀ fún ìkà
àfi fún ọ̀dájú ènìyàn o mo ti ṣépè síwájú bó bá lò lọ́nà àìtọ́ Ọlọ́run bá mú ọ. mo fi kalẹ̀ fún àwọn tọ́rọ̀ yé àtàwọn fáǹsì mi original tá fi gbogbo tó fi ń tẹ̀lé mi láti lè jẹ́ ká fi iṣẹ́ náà ká fi kún agbára wọn. mo ń lọ mo tún padà bẹ́ẹ̀ lẹ́dùnmarè bò ní padà lẹ́yìn wa. ṣíà rẹ̀ yóò ṣiṣẹ́ fún ọ, kọ̀mẹ́ǹtì yóò ṣiṣẹ́ fún ọ, tẹ láìkì á túbọ̀ jẹ́ fún ọ. mo ń lọ ó dìgbà kan náà.